ìgbà tí láṣọ ọkọ̀ sẹ́ni bọ́ọ̀dì tó fún ẹgbọ́n ta ló kù láṣọ. kàkà kẹrẹ́bù ẹ̀mọ́ tó ń wí. àṣàlẹ̀ jẹ́ náà ń pè wá o. àṣàlẹ̀ jẹ́ ló ti ń wá ìṣà dọ́là o. ó ń pawó pounds ó ń pawó euro. ó ṣe ọlọ́run owó ojú mi jẹ́. sọ fún wọn bẹ́ẹ̀ pé kò ní dá fáwọn tó rò mí pin iye bàyá yìí máa dìbà o sọ fún wọn bẹ́ẹ̀ pé ojú yìí sani yìí yóò ṣe ojú yìí yóò ṣe tí wọ́n yọ ojú yìí yóò ṣe ojú yìí yóò ṣe ọmọ akọ́lé fún màmá mi. ojú yìí sani yìí yóò ṣe ọmọ akọ́lé fún màmá mi. ojú yìí sani yìí yóò ṣe èmi náà wọ́n fowó ra máa ń sọ oníkàwá wọn tó rò ní pé. Oge bóyá kò ṣe ọlọ́run ojú kì í jẹ́. Kò ṣe ọlọ́run ojú kì í jẹ́. Obìnrin mi sọ̀tà lẹ́nu. Obìnrin mi sọ̀tà lẹ́nu. Ìṣòro ọlọ́run ti wá lára. Ó gbàdúrà lórí tó wù mí lórí jẹ́.
Hello everyone, my name is Samuel Olaolu Olasenyide. I'm an actor, writer, and filmmaker. Alright, so we are here for the first year anniversary of Coded TV. Of course, to celebrate my big sister, my colleague, but my sweetheart actually. My big sister, of course everybody calls her Wasila Coded, but I call her Anza Bimkwe Aketunde. Alright, so she's a colleague, but way much more than a colleague. She's been a sister. She's been an awesome person. And I tell you, it's no mean thing that she's celebrating, consistency for a whole year. It's not easy. And so I pray that God will bless her, flourish her, and will cause the station to become big and mighty on the earth.